ẹ kálẹ̀ o. Hello. Hello, sir. Ẹ kálẹ̀ sà. Ó jẹ́ Ẹ ti wà lórí afẹ́fẹ́ báyìí kílẹ̀ ńlá kọjá sà. Ókè, nǹkan tí mo ń là kọjá yẹn, ó ṣe kíni díẹ̀. Mo ní ìyàwó méjì. Ṣé ń gbọ́ sà? À ń gbọ́ yín sà. Now, ìyàwó méjì yẹn, ìkan kú ní last year. Ó sick, ìyálé nìyẹn. So ìyàwó yẹn, in fact, òun gan ni mo fẹ́ràn ẹ̀. But I want to tell you wípé ìgbà tí ìyáálé yẹn ti kú, òun wà nílé. Nǹkan tí ojú mi rí kò dára. Now, ó kàn lè jáde láàárọ̀. Bá ti jáde láàárọ̀ yẹn, ó dẹ̀ dìrọ̀lẹ́ kó tó dé. So tó bá dédé tí ń bá jó sọ báyìí ariwo ni. Àwọn èèyàn dẹ̀ sọ fún mi pé it's better kí n má fi ọ̀rọ̀ ẹ̀ máa ṣe ariwo mọ́. Pé kí n mọ̀ sínú mọ̀ sínkù. Ìgbà míì wà tó pé mi fúnra mi ni máa wá oúnjẹ nínú ilé. So gbogbo kinní yẹn kò lè wá yé mi. Àwọn èèyàn á sọ wípé kí n wá plan B o. Kí n tètè máa wá plan B tó lọ́jọ́ iwájú. So nǹkan tó ń gbé mi lọ́kàn gan nìyẹn sà. Kí ni èjì yín sà? 62. 52 àbí? 6. 62. Bẹ́ẹ̀ni. Ó tó ọdún mélòó tẹ́ ti fẹ́ ìyàwó yìí? 12 years. Kí ni èjì wọn? 40. Age 40 ni wọ́n. Bẹ́ẹ̀ni sà. Ìgbà tẹ́ fún wọn gbà wọ́n wà lé 28 ńgbà yẹn. Bẹ́ẹ̀ni. Wọ́n dẹ̀ bí ọmọ mélòó fún yín sà? Ó bí wọn bí méjì fún mi, ìkan lọ bẹ̀ sí kan ṣe wàhálà. Ṣé ẹjọ́ ń gbénu ilé kan náà ní sà pẹ̀lú ìyáálé yín tí Ọlọ́run sọ́dọ̀? Nǹkan tó ṣẹlẹ̀ ni pé mo kọ́ kó wọn papọ̀ níbẹ̀ tìgbà tí wàhálà ṣẹlẹ̀. Wọ́n jọ máa ń bára wọn jà, mo lọ rẹ́ǹtì ilé fún yẹn ta. Ẹ ṣé. Dáàdì tí ń bá sọ àwọn ọ̀rọ̀ kan lórí ètò ìsàdáde. Ṣé máa fẹ́ gbà mí gbọ́ gẹ́gẹ́ bí ọmọ sí bàbá? Máa gbọ́ sà. Ẹ rí wípé tẹ́ bá rí fídíò kan tó ń go viral ń sìn. Wọ́n jẹ́ lọ bẹ̀ yẹn torí èyàn fẹ́ mú ọ̀rọ̀ ẹlẹ́sìn dé dání ìdẹ̀ fẹ́ sọ̀rọ̀ pẹ̀ sí lórí ètò mi. Sà bàbá mi, kí ló ṣẹlẹ̀ tẹ́ ẹ mú arábìnrin yẹn pẹ̀lú mọ́mì kan jọ máa gbé nú ilé nígbà yẹn sà? Kí ló ṣẹlẹ̀? Kí ni nǹkan tẹ́ ẹ rò débẹ̀ sà pé kọ́jọ máa gbé papọ̀ sà? Nǹkan tó ṣẹlẹ̀ ni pé torí wàhálà pé kéèyàn má ṣe máa lọ láti ibì kan lọ síbì kan ló fà sà. Bàbá mi ẹ̀ ní ṣàárẹ̀, ayé ò ní dá yín délẹ̀. Àmín sà. Ìgbà tí wọ́n jọ ń gbé papọ̀ yẹn, ẹni wàhálà ń ṣẹlẹ̀ nígbà yẹn, àbí? Bẹ́ẹ̀ni sà. Ojú àpá ò lè jojú ara mọ́. Àtìgbà yẹn ni ìfẹ́ tó wà láàrin méjèèjì ti bàjẹ́ pátápátá yányán. Àtìgbà yẹn ni ìfẹ́ tó yẹ kó wà láàrin méjèèjì níwọ̀nba. Àtìgbà yẹn ló ti bàjẹ́, náà ti rí àrídá ara wọn, náà ti rí àrísá ara wọn, náà ti ríra wọn fín. Kódà lẹ́yìn ìgbà tí arábìnrin yẹn kú òun ilé tán tí wọ́n lọ ti wọn, tẹ́yìn sì wà pẹ̀lú mọ́mì nínú ilé, ẹ má jẹ́ ń tàn yín, àpọ́nlé yẹn ò lè sí ń bẹ̀ mọ́. Mo parọ́ sàdáde. Mo ń gbọ́ sà, mo ń gbọ́ sà. Àpọ́nlé yẹn ò lè sí ń bẹ̀ mọ́. Òǹgbò ti dágbó méjì bẹ́yẹn nìyẹn. Ẹ mọ̀ wá gbàgbé ẹni tí ẹ fẹ́ yẹn kéré púpọ̀ sí mọ́mì. Kódà màá sọ gbólóhùn kan fún yín sìn. Ìyàwó yín tí Ọlọ́run mú sọ́dọ̀, kí ni èjì àkọ́bí wọn? Àkọ́bí yẹn fẹ́ láì pé bí 18 years. Ṣé ń sìn? A ti tó 19 now. Ẹ̀yin gan pẹ́kẹ́ tó wẹ̀dì nìyẹn sà. Kílẹ̀ sà. Mo lẹ́ pẹ́kẹ́ tó ṣègbéyàwó nìyẹn sà. Bẹ́ẹ̀ni ìwé là ń kà gbà yàn Ọlọ́run kò ṣàánú wa ni. Kẹ́ ti búdà lẹ́ẹ̀ lọ kílẹ̀ ti kún rẹpẹtẹ. 62 lẹ́ wà ń sìn àbí 65 lẹ́ pé? 62. Lẹ́ wà ń sìn náà. Àkọ́bí yín sì wà ní age 19. No, àkọ́bí mi ti graduate o. Alákọ̀ọ́bí yín, kí ni èjì àkọ́bí yín sà?
àkọ́bí mi ti tó bí 30 something now. Pẹ́ ṣe wedding bẹ́ẹ̀ yẹn ìyẹn túmọ̀ sí pé àjọṣepọ̀ ló wà láàrin àwọn ọmọ ìyáálé yẹn pẹ̀lú ìyàwó yín tá à ń sọ̀rọ̀ yìí sà. ẹ ló sà mọ́ gbọ́. dáàdi nǹkan mi ilẹ̀ ń ṣe. mo ń gbọ́rọ̀ yín sà, mo ń gbọ́rọ̀ yín. bàbá mi mo ní àjọṣepọ̀ wo ló wà pẹ̀lú àwọn ọmọ tí mọ́mì bí fún yín ìyàwó yín tán bí fún yín àti arábìnrin ìyàwó tá à ń sọ̀rọ̀ yìí. Àjọṣepọ̀ wà láàrin wọn bẹ́ẹ̀ tí kò dàbí. kí lẹ mọ̀ tó fà á tí ò fi dàbí sà. Torí pé fífẹ́ra yẹn náà ló fà sà. torí pé ẹgbẹ́ wọn wá sínú ilé àtìgbà yẹn náà ti jọ ríra wọn fún àbí bẹ́ẹ̀ kọ́. bẹ́ẹ̀ni sà. ìyá wọn jẹ̀bi ìyá wọn jàre ṣé àwọn ọmọ yẹn tí ìyáálé bí yẹn ṣé ni wọ́n máa dùn pé ìyàwó bàbá àwọn rí ìyá àwọn fín dáàdì ṣé ni wọ́n máa dùn. inú wọn lè dùn sáà. kó lè dùn kódà wọn ò kan rẹ̀ mọ́ bàbá wọn inú wọn ò lè dùn wọn á kanra mọ́ bàbá wọn àwọn méjèèjì ọba àmọ́ pàdé tí Jésù ò fi dé. mo ń gbọ́ sà. ṣùgbọ́n ẹ̀yin bàbá wa ń gbà yẹn tẹ́ máa ń ṣe nìyẹn ẹ̀ bá fìyàwó 3 4 5 ẹ̀kọ́ wọn dànù lẹ́kan náà ni kò lè fly mọ́ sí tó máa ń dá wàhálà tó máa ń dálẹ̀ nìyẹn. ní tèmi ó sọ fún yín lélẹ́yìí sàdáde ẹ má jẹ́ ń tàn yín arábìnrin yẹn ń yo oró àwọn nǹkan kan lára yín ni sà ìyàwó yẹn ń yorú àwọn nǹkan kan lára yín ni màá dẹ̀ spell it out fún yín sìn ẹ́ dẹ̀ rántí ẹ rí i pé lọ́pọ̀ ọgbà inú tí inú ò ní dùn wípé obìnrin yìí ńgbà tó wà nulẹ̀ ó ń ṣe bákan bákan sí ìyáálé yín àbí bẹ́ẹ̀ kọ́. bẹ́ẹ̀ni sà. lọ́pọ̀ ọgbà ń gbà mí gan dáàdì ẹ máa fẹ́ kọ́ṣẹ́ gan tí ò ní fẹ́ gbọ́ àbí bẹ́ẹ̀ kọ́ sà dáàdì. ìyẹn pọ̀ ní tẹ́tí. tẹ́nu yóò ní fẹ́ ká mo dẹ̀ ń sọ lórí ètò wọn tó bá fẹ́ ìyàwó kejì èèwọ̀ ni tí ìyàwó kejì yẹn bá ti gbéná wojú ẹkùn ìyálé ìwọ tó jọkọ ló jìyẹ torí ìwọ ló mú wánú ilé o ìwọ ló fẹ́ o ìwọ tó jọkọ ló jẹ̀yẹ o kódà kó ní jọ̀ọ́ má bínú díà ìyálé náà ló jẹ́ kíní kan ló jẹ́ ọgbẹ́ ọkàn yóò sì wà ń bẹ̀ fún ìyálé yẹn torí ìwọ ló mú wá kò pilẹ̀ tẹ́ lọ́rùn tẹ́lẹ̀tẹ́lẹ̀ mo sọ fún yín lórí ètò bàbá mi kan pè mí sìn bàbá mi dáadáa ni wọ́n wà ní US báyìí wọ́n pè mí sìn bá a ṣe ń lo jígùn yẹn lọ́wọ́ ẹ gbọ́ tí mo fẹ́ sọ yìí mo ti sọ fún wa lórí ètò rí ṣé orí wọ ọkùnrin míì tó bá ya agbórí kiri kan jẹ́jẹ́ wàá jẹgba ẹ̀ iní ń ṣẹlẹ̀ sí dáàdì lọ́wọ́lọ́wọ́ ń sìn obìnrin yẹn ń yorú àwọn ọ̀wà kan tẹ́ ẹ ti wù ńgbà tí màmá wà láyé ni in ló ń yorú ẹ̀ lára yín yẹn ó rẹkẹ́ ní kí ni bàbá tó pè mí sí kí ni wọ́n sọ ní ọdún yẹn wọ́n jẹ́ kó yé mi mo ní wáì tẹ́ ẹ̀ fẹ́ àǹtí lágbájá ẹ sì máa ń sọ̀rọ̀ lẹ́kọ̀ọ̀kan dì sí mo ń gbọ́ mi lè fẹ́ mo ní kí ló ṣẹlẹ̀ aran bàbá táwa kó ẹ̀kọ́ lé ayé lára wọn nìyẹn tá a kà wọ́n nígbà pé yẹn ń ka bíbélì àti àlùkùránì kẹrìm mo ní wáì tẹ́ ẹ̀ lè fẹ́ mo ń gbọ́ ẹni tí ò tí ì wọlé bàbá mi ṣe ń gbọ́ mi ṣá. bẹ́ẹ̀ni sà. mo ń gbọ́ ẹni tí ò tí ì wọlé ní ọjọ́ kan ó gbéná wojú ẹkùn mọ́mì ó gbéná wojú ẹkùn ìyálé àwọn ò tí ì fẹ́ wọlé o ó dẹ̀ ti ń kẹ ẹ̀sùn sí ìyálé àwọn lẹ́sẹ̀ pé ní tí ò jẹ́ káwọn fẹ́ dèní nìyẹn pé kò sí obìnrin náà tán lè fẹ́ wọ́n fẹ́ lẹ́yìn ìgbà yẹn o tó bá ti lè kọlu ìyálé àwọn ó fẹ́ ba yé àwọn jẹ́ nìyẹn èèwọ̀ ni no go area ni. okay. ìwọ wá gbéyàwó sábẹ́ òrùlé ń tiẹ̀ ó ń yẹ̀yẹ́ ìyálé ẹ ó ń fọ́ ìyálé ẹ létí ó sọ ìyálé ẹ délé kìsà ó pè ní tí ò jẹ́ ó sì wá ń bẹ̀ òun jẹ́ kó yé wọn pé wọ́n lọ́kọ wọn ọlọ́ọ̀bá tẹ́lẹ̀ rí wọn á relegate gbèsè ayé ẹ̀ kì í ṣèpè díẹ̀díẹ̀ ni lọ́nà tí ò bá mú fura dání ni ṣé òun wá èmi ni kò tí ì sí ẹni náà lókè ìpẹ́láyé orí afẹ́fẹ́ mo ti gbé ń sọ̀rọ̀ yìí kò tí ì sí ẹ̀dá àlàyé náà tí obìnrin ò lè mú ṣé òun wá èmi ni kọ́nà mọ̀jẹ̀ ká yóò mú wa tí wọ́n bá sọ pé kò sẹ́ni náà tóbìnrin ò lè mú ìtó túbọ̀ sí pé kò sẹ́ni náà tóbìnrin ò lè ba ayé ẹ̀ jẹ́ bó ti wulẹ̀ kó jẹ́ akọni ènìyàn tó lókè ìpẹ́láyé tó o bá tiẹ̀ ka bíbélì àti àlùkùránì kẹrìm àwọn ìwé Yorùbá ìtàn Yorùbá lọ́tún lọ́sì
ta ló mọ àwọn alágbára yẹn obìnrin ni kí ni ń jájá mọ́ṣáláṣí tẹ́bi bá pọ̀ tẹ́mi ẹ fẹ́ bọ́ tó mú ìyàwó kejì wọlé ni tí òun wá ìmí ni. bàbá mi ìtẹ́ ẹ ṣe fún arábìnrin yẹn nígbà tí ìyáálé yín wà láyé tẹ́ ti kún ọ papọ̀ tó ti gbéná wojú ẹkún wọn ẹnu tí yín náà wá ká. mo ti sọ lórí ètò ìwọ ọkùnrin ò mà ní fèèlì náà ó fẹ́ ìyàwó kejì ẹni orí ò ká ò lẹ́nugbó náà ó fẹ́ ìyàwó kejì ẹni ò ká ìgbà ẹnu tí ò ká ṣé ni ó bẹ̀rù ìyáálé ẹ. abẹ́ wa gbà mí lórí ètò ni ó fẹ́ ìyàwó ẹnu ẹ̀ ò ká ìyàwó tó fẹ́ ṣé o mọ̀ pé yóò bá yí ọ̀tá àwọn tó jọkùnrin jẹ́ ni obìnrin tí ó tàdúrà wọn lọ ẹni tó pa yín tí ń sì tẹ̀ ń dánú jẹ fún ara yín òun wà late 40 yóò mọ pọ́n káàkiri ìgboro ń tiẹ̀ ni yóò mọ pọ́n kiri ìgboro ni éèjì tẹ̀yìn wà yẹn ń sìn lẹ́yìn kẹ́ ẹ jẹ́ ń ti yín kẹ́ ẹ jẹun kẹ́ ẹ rest kẹ́ ẹ sin Ọlọ́run kẹ́ ẹ lọ fún medical check up kẹ́ ẹ máa dún bẹ́ẹ̀ mi yóò ṣe ní bọ́tẹ́ máa pẹ́ láyé sí i òun ṣe bẹ̀rẹ̀ fàájì ń tiẹ̀ ní nàá fàájì yẹn ní fi yín pa ní ṣe ń tiẹ̀ yẹn yóò pọ́n wájú yóò pọ́n yìí yóò bọ́ gbòòrò ẹ̀tẹ́nu yín ò ká ẹ torí ọmọ ni torí ọmọ ni torí ọmọ ni ẹnu rí ò ká yọ kò ká yàwó tó fẹ́ ó jẹ́ ìyáálé ó jẹ́ ìyàwó ẹnu ò ká yẹ̀yẹ́ náà tù ẹnu rí ò wá ká ọmọ tó bí fún ẹ bó ló ṣe fẹ́ ká. solution náà ń wá báyìí sá. ní tèmi ó sọ fún yín lélẹ́sà dáde àwọn tó fún yín ní mọ̀ràn sà wọ́n mọ tí wọ́n ń sọ pé egun yín bá sì le tó ti yé yín sà 62 ẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀ gbésí ayé yín ní tẹ̀ bá lóra yín ló commercial o tí wọ́n bá fi wà láàlẹ́ ayé tí wọ́n ti fẹ́ ká ìgbójọjọ́ orí yín lọ sàdáde ẹ wá wọ ọ̀rọ̀ kan fi ṣàdá òun náà ti ń jayé orí tiẹ̀ náà nìyẹn. sọ́ra ẹ̀ sá mo ti gbọ́ sá. ilé ayé ọ̀ kí ló ṣẹlẹ̀ kí ló le tó gbogbo yẹn. àwọn ìrìn àjò ọdún 5, 6, 7, 8, 9, 10 sẹ́yìn ni ló ṣe ń yọ fún yín yẹn. kò dẹ̀ sí tó rọ̀ǹgì bẹ́ẹ̀ tẹ́ bá rọ̀ mọ́ ìyáálé yín mọ́ bá mi rí fín mọ́ ṣe kinní kan kò sí nǹkan tó rọ̀ǹgì ń bẹ̀ náà ṣé bẹ́ẹ̀ ni kó wá jẹun ní. ṣé o rò pé ó rọrùn ni kọkùnrin jẹ́yàn lókè ìpẹ̀ láyé kò sí ìrìn tí obìnrin ò lè rìn láyé á ní ẹ dákun mo fẹ́ kọ́kọ́ mi ó jẹ́ èèyàn ni kò dẹ̀ sí ìrìn tí obìnrin ò lè rìn lókè ìpẹ̀ láyé á ní ẹ dákun ẹ bá ń bá tọkùnrin jẹ́ ìyáálé tẹ́ wá wù ẹ́ ó wù ẹ́ láwòye kò ní kàn bà tiẹ̀ jẹ́ àìmọye ọkùnrin lénìí tán ti kéjì ìgbésí ayé wọn ọ̀dẹ̀ yẹn bẹ́ẹ̀ torí kọ́ mọ́ bá fẹ́yàwó kejì ni pé ńgbà tí ò bá jẹ́rú ayé tí ò jẹ́rú ọ̀run tí ò lè jẹun tó wù tí ò lè wọṣọ tó wù tí ń rówó oúnjẹ nìkan kan rántí ìyàwó kejì wọ́n wá ṣíwọ̀dà alẹ́ ní tiẹ̀ gbàdé ọlọ́mọ wọn ní kọ́ mọ́ jẹ́ kí bí ọba lè jẹ dé wọ́n tún fàdúrà ṣe ọkọ lọ rí ọbọ̀ rẹ wọ́n gbà fọlọ́run látàrin oròpó yìí sì bẹ́ẹ̀ ni ó wá fẹ́ ìyàwó kẹnu rí ó wá ká ojú rẹ ò ta mí ibi ó ti wọkọ̀ dé ó lóun jẹ́ kó orin ṣẹ̀débẹ̀ àdúrà ò lè ràn mọ́ gbogbo nǹkan tó bá bàjẹ́ kọ́ níṣe tún ṣe padà ṣé òun wá ìmí ni. ẹ jọ sà mo ti gbọ́ sà tí èèyàn bá fẹ́ ti bẹ̀ yẹn kéèyàn máa mú wá sílé àbí. bàbá mi ṣé bí obìnrin ìsìn ẹjọ́ ń gbénu ilé náà ni àbí. bẹ́ẹ̀ ni sà. ẹ mọ̀ tí màá sọ fún yín sà àkọ́bí ṣọ́kùnrin àbóbìnrin. obìnrin yẹn ti wéètì yẹn wà níbi tó wà náà. ìkejì náà ńkọ́ sà. ìyẹn sì wà ní skul. ṣé ẹ rí kòríta tẹ́ ẹ dé ń sìn sàdáde ẹjọ́ torí Ọlọ́run àwọn ọmọ yín tó bá gbọ́n dáadáa nú wọn tàbí gbogbo pátápátá ẹjọ́ ẹ ṣe mítìn pẹ̀lú wọn pẹ̀lú gbèsè ayé tẹ̀ ń gbé lọ́wọ́lọ́wọ́ báyìí ẹ ṣe mítìn pẹ̀lú wọn bẹ́ẹ̀ mo sọ fún yín sà ẹ ṣe mítìn pẹ̀lú wọn torí ẹni tó bá kú ẹni bá ti kú ẹ ṣe mítìn pẹ̀lú wọn ẹ lè má ṣe nu ilé yẹn gan sà ẹ ṣe mítìn pẹ̀lú wọn pẹ̀lú gbèsè ayé tẹ̀ gbé sìn 862 tẹ wà yẹn ẹ ṣe bẹ̀rẹ̀ life ni o ẹ jẹ́ tó dáa ẹ ṣe bẹ̀rẹ̀ life ni o ẹ jẹ́ nǹkan tó dáa bàbá mi tó pè mí sìn tó 80 ni wọ́n ọlọ́ọ̀bá tẹ́lẹ̀ rí ọmọ 60 years lẹ́ máa pè wọ́n ṣé ń wá èmi ni ọmọ 60 years.